bàbá wa Ṣífìmọ̀ mi ilẹ̀ Yorùbá wọ́n ti dé sí ìlú Ọ̀rẹ́ báyìí ní òní ọjọ́ 16 oṣù kejìlá ya 2022 bàbá ti dé sí ìlú Ọ̀rẹ́ láti ṣe ìlanilọ́yẹ̀ lórí Yorùbá Nation fún gbogbo ọmọ ìlú Ọ̀rẹ́ àti olùgbé ìlú Ọ̀rẹ́ wípé ó ti tó gẹ́ ẹ jẹ́ á padà sílé. Ìdí pàtàkì tá a fi gbọ́dọ̀ gba òmìnira ní kíákíá ó ní bàbá tún bá wọ ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo báyìí ẹ máa tẹ́tí sí wọn. ìtìlú kọ̀ọ̀kan fẹ́ ká ṣe ìgbà tíjọba Nàìjíríà bẹ̀rẹ̀ ìgbà tí a bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lérí ráìsì 8,500 naira níjọba Nàìjíríà bẹ̀rẹ̀ ráìsì nísì báyìí ráìsì ti di 40,800 nísì báyìí 1,500 ìṣẹ̀lẹ̀ ti di 6,000 naira. Àwọn olùkọ́ ọ̀nà wo la lè fi bára wálé nílẹ̀ Nàìjíríà láti kó olóko ẹrú tó ní sí pé tá a bá kọjá láàrin Ondo sílùú Ọ̀rẹ́ àwọn bẹ̀rẹ̀ wọ́n mọ̀ jí wa gbé tá a bá lọ sílùú oko wọ́n mọ̀ wá kára mọ́kọ wọ́n mọ̀ bá gbogbo wa jẹ́ ìdí rèé tá a fi wá lọ sílùú Amẹ́ríkà wípé láti gba sàtífíkẹ́ẹ̀tì UNPO wípé orílẹ̀-èdè Yorùbá a fẹ́ dádúró ebi pa wá ìyà ń jẹ wá lójoojúmọ́ àrínira ìdùnnú nílẹ̀ Nàìjíríà ara ní wọ́n dojúmọ́ rẹ̀ Nàìjíríà tàbí wọ́n wọ́ sílùú Ọ̀rọ̀ a lọ sílùú Ọ̀kàkókó a lọ sílùú Ìkàrẹ́ a lọ s'Ògbómọ̀ṣọ́ a lọ s'Ọ̀yọ́ a lọ s'Ìbàdàn ṣèkó ìlú Ọ̀rẹ́ làwọn á dé yìí ọmọ ìlú Ọ̀rẹ́ ẹ̀náwó yìí báyìí ẹ jẹ́ ká dá orin fọ́lọ́wọ́ pàtó dá wa lẹ́nu sókè. Àgbáyé Amẹ́ríkà London British àwọn NATO tó jẹ́ àwọn alágbára àgbáyé wọ́n ń bèèrè lọ́wọ́ wa yí pé ṣé a fara mọ́ kí ráìsì ó di 40,000 bá a fara mọ́ Dangote ó sọ simenti di 4,500 tá a fara mọ́
Nàìjíríà mọ́. Ìlú Ọ̀rẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó ibẹ̀ ní bàbá wa Chief Imam ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n tún wá báyìí. Ṣé bàbá yìí sì ń sùn báyìí? Ìgbà wo gan ni bàbá yìí ń sinmi? Ìpínlẹ̀ Oǹdó la tún wà ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2022 lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà ni. Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ọ̀nẹ́tọ̀ wa nílùú Ọ̀rẹ̀ Ọ̀rẹ̀ bá gbé sókè. Yorùbá Nation! Yorùbá Nation! Yorùbá Nation! Ẹ̀jẹ̀ jẹ́ woman leader wa nílùú Ọ̀rẹ̀ woman leader wa nílùú Ọ̀rẹ̀ Yorùbá Nation! Ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ ìrìnbẹ̀ láàrin wọn. Ẹ ti dolówó. Bàbá wa Chief Imam ilẹ̀ Yorùbá wọ́n tún ti dé ilẹ̀ Ìbàràpá báyìí lẹ́ni ọjọ́ 15 oṣù kọkànlá 25/11 láti wá bá wa sọ̀rọ̀ lórí òmìnira Yorùbá. Bàbá yìí láti ìjẹrin ló ti wà ní Kogi. Gbogbo ìjẹta àná ó wà nípínlẹ̀ Kogi. Èní báyìí bàbá tún ti wà nílẹ̀ Ìbàràpá o lẹ́ni 25/11 bàbá tún ti dé ilẹ̀ Ìbàràpá. Síta nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn Chief Imam gbogbo ilẹ̀ Yorùbá láti máa jáde irọ́ ní. Àwọn olóṣèlú irọ́ ni wọ́n pa o, wọn ò ní ṣe kíní kan àti PDP àti APC irọ́ ni wọ́n pa. Ìyà ń jẹ wọ́n jojúmọ́ ráìsì ó ti di 40,000 naira. Sẹ̀mó ó di 7,000 iṣu tó ọ̀fà bí o bá lọ sọ ọ̀fà sí yóò lé 30,000 naira lọ́wọ́. Kọ̀wé sí ìdásí ìdókòwò ara nìwọ̀ o. Àfẹ́kẹ́ àwọn ìlú ọmọ Yorùbá mọ́ òun ni àfijáde síta ní agbára Ọlọ́run àṣírí òní tú ẹ̀sán mi àní dààmú òjò ó máa yọ ní agbára Ọlọ́run tó ìta wá fẹ́ fún wa gbogbo wa báyìí nílùú Mọ̀yá òun ni pé ẹgbẹ́ ká tẹ́wọ́ àdúrà òní ni Jímọ̀ gbogbo wọn tó ń gbọ́ mi lọ́wọ́ máa ṣe àmì sọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ tí ó tò yóò sì máa tò. Kò yẹ. Ọ̀rọ̀ rẹ tí ó tò yóò sì máa tò. Chief Imam Yorùbá
wà nílùú Màyá ní ilẹ̀ Ìbàràpá nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ọlọ́run bá a dá bàbá yìí sí o. Ẹ máa bá a ṣàdúrà fún bàbá yìí o. Bàbá yìí nìkan náà là ń rí. Bàbá yìí nìkan là ń rí. Láì gbowó láì gbọ̀fà ní gbogbo ìgbà ní gbogbo ibi ni bàbá yìí.